Mo fẹ́ kí gbogbo ayé kí ó bá mi gba àdúrà fún mi. Àdúrà àkọ́kọ́ ni pé kí Ọlọ́run ó fún mi ní ẹ̀mí Jóṣúà, ó gba ẹ̀mí Jósẹ́fù kúrò ní ọkàn mi. Kí ni ẹ̀mí Jóṣúà? Ó ní ẹ̀mí bí ó bá jẹ́ tèmi àtàrà ilé mi, ọba Olúwa la máa sìn. Ẹ̀mí Jósẹ́fù ni pé gbogbo ìgbà tó bá ti ń tẹ̀lé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó lọ, ọkàn rẹ̀ kórìíra nǹkan búburú táwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe, ibi tí wàhálà rẹ̀ ti wá sáyé nìyẹn. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó bá ní ẹ̀mí Jósẹ́fù, inú wọn máa bàjẹ́ tí wọ́n bá rí nǹkan tí ò dáa, wọ́n máa kán mọ̀ kíní kò yẹ ó rí báyìí. So ìyẹn ìkíní àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ gbà fún ẹ̀yin ọmọ Ọlọ́run. Àdúrà ìkejì, kọ́lọ́run kó fún mi ní ẹ̀mí bí wọ́n bá lè ba nǹkan wọn jẹ́ ká máa bàjẹ́, ó dẹ̀ kún sọ́wọ́ wọn pẹ̀lú Ọlọ́run kó lè ràn mí lọ́wọ́ láti ní àwọn ẹ̀mí ẹ̀, torí ẹ̀mí tí mo ní ó ti pẹ́ tó ti fìyà jẹ mí. Ìgbà tí mo wà kékeré lábúlé nílùú òkè, táwọn ní LAD tá bá ti lọ sí oko iṣu tá lọ pa ebè tá fẹ́ tà, oye tá bá ń ta gan-an ní títì nílùú tá bá ti fẹ́ wá ra nǹkan yẹn, then àwọn abúlé wọn á fi kún pé 1,000 ètò mi máa ní kíní 1,000 ní wọ́n á na wèrè kúrò lórí mi káwọn fámìlì wa, torí pé màmá wò pé bóò lẹ ti máa mọ̀ pé kíní báyìí ní tẹ̀gbẹ́ máa ṣe bẹ́ẹ̀. And this is what brought me again to ministry. Tí ìbá ṣe pé ẹ̀mí bó ṣe yẹ kíní ìyórí líle, àkókò tí ṣe é sí lọ lọ́wọ́ báyìí, ebi ò bá máa pa mí, àkókò tó yẹ kí n máa jẹun gan ní ṣèṣì láwa yìí, tó yẹ kí n tó máa fún àwọn ará ló máa àwọn láti méjì ló ń jẹ nínú ìjọ ẹ̀, torí pé àkókò yìí gan ni ṣíṣìn mi nínú ṣèṣì. Ṣùgbọ́n nǹkan mẹ́ta ló fìyà jẹ mí. Èkíní, ohùn Olúwa. Èkejì, ẹ̀mí Jósẹ́fù. tó ẹ̀kẹta, ẹ̀mí kíní yìí ń bàjẹ́, ọjọ́ ọ̀la ń bàjẹ́, ó tán. Bí bẹ́ẹ̀ kọ́, èmi gan-an ní ìsinmi ṣèṣì kẹ́mi kan ló bá jẹ́, but we thank God. Ẹ gbàdúrà fún mi, àwọn ẹ̀mí tó wà láyé mi, k'Ọlọ́run kó fún mi ní ẹ̀mí mìíràn tí mo lè máa wò, bó bá lè bàjẹ́ kó bàjẹ́, ká máa fi ẹ̀ka wọn. That is number one. Finally, kí n tó bẹ̀rẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè. One, àwọn ohun mẹ́ta kan wà tí kò sẹ́ni tí ò ní láyé, tí mo fẹ́ jẹ́ kí àwọn kókó gbọ́, kí gbogbo àwọn ọmọ Ọlọ́run gbọ́. Àwọn nǹkan mẹ́ta kan wà tí ò sẹ́ni tí ò ní. Number one, kò sẹ́ni tí ò ní àná, which is past. Number two, kò sẹ́ni tí ò láṣìírí, which is secret. Number three, kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀, which is hiding. Kò sí láyé, bó bá dà ti jẹ́ ènìyàn yóò ní àná, bí ò bá ní àná yóò ní àṣírí, tí ò bá láṣìírí yóò ní ìkọ̀kọ̀. Tó bá ti lè jẹ́ èèyàn, ẹ má gbàgbé mẹ́sẹ̀gì mi, ẹ fi ṣọwọ́ sáwọn èèyàn. Ọ̀rọ̀ ju bẹ́ẹ̀ lọ. Ìbéèrè mi leléyìí, mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé, ẹ bá mi dáhùn béèrè, ẹ bá mi pín mẹ́sẹ̀gì ìbéèrè mi fún àwọn ọmọ Ọlọ́run. Number one, ìbéèrè àkọ́kọ́, irú ìgbéyàwó wo? Ìbéèrè yẹn ni pé ìgbéyàwó tí Ọlọ́run, ìgbéyàwó kí ọkọ wà nílùú òyìnbó, kíyàwó wà ní Nàìjíríà, kí ọkọ wà l'Ábùjá, kíyàwó wà ní Àkúrẹ́, tí wọ́n dẹ̀ ṣègbéyàwó. Ṣé ìgbéyàwó tí Ọlọ́run gangan ṣètò ẹ̀ ni, àbí ìgbéyàwó
bí ayé ṣe gbà. Bóyá ìbéèrè mi ò yé wa, ìgbéyàwó kí ọkọ àti ìyàwó má jọ gbé papọ̀ tá à dẹ̀ kọra, ṣé ìgbéyàwó tí Ọlọ́run ṣètò rẹ̀ ni àbí ìgbéyàwó bí ayé ṣe rí ní ká ṣe máa bá yí? Ṣé ìgbéyàwó tọ́lọ́run ṣètò ẹ̀ ni kí ọkọ àti ìyàwó jọ máa gbé kí ọkọ gbé lọ́tọ̀ kí ìyàwó gbé lọ́tọ̀? Ṣé ìgbéyàwó tọ́lọ́run ṣètò rẹ̀ ni? Ibo ló wà nínú Bíbélì? Ìyẹn ìkíní. Ní èkejì, ìbéèrè mi, nínú ìgbéyàwó bí ayé ṣe gbà àti ìgbéyàwó tí Ọlọ́run gangan ṣètò ẹ̀ pé Ádámù àti Éfà sínú ọgbà kan ṣoṣo, ìgbéyàwó wo ló yẹ kí ọmọ Ọlọ́run gangan jẹ́ àpẹẹrẹ rere àti àwòkọ́ṣe fún àwọn èèyàn? My number 2 question. My number 1 question, ìgbéyàwó àkọ́kọ́, ìgbéyàwó kí ọkọ gbé lọ́tọ̀ kí ìyàwó gbé lọ́tọ̀, ṣé ìgbéyàwó tọ́lọ́run ṣètò ẹ̀ pàápàá gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni mò ń bí léèrè question ní àgbáyé, ṣé ìgbéyàwó tọ́lọ́run ṣètò rẹ̀ nìyẹn? Àti pé tó bá jẹ́ ìgbéyàwó tọ́lọ́run ṣètò ní ibo ló wà nínú Bíbélì? Question kejì ni pé ìgbéyàwó kí ọkọ gbé lọ́tọ̀ kí ìyàwó máa gbé lọ́tọ̀ torí ìdí kàbí èkejì, ṣé ìgbéyàwó tó yẹ kí ọmọ Ọlọ́run máa practice ní pàápàá olórí ìjọ Ọlọ́run? Number 3, ṣó yẹ kí ìgbé ayé ọmọ Ọlọ́run ó tako Bíbélì tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni àbí kò yẹ? Number 4, bí ọkọ bá jẹ́ olórí ìjọ, tí ọkọ jẹ́ olórí ìjọ, apá pé bóyá a ní deputy ọkùnrin, ẹni ta ló tún yẹ kó jẹ́ igbákejì yàtọ̀ sí pé bóyá assistant pastor kankan? But bí ọkọ bá jẹ́ olùdásílẹ̀ àbí olórí church, bí bàbá ẹ̀sọ́ ládẹ́lẹ́sì wà yẹn, ta ló tún yẹ kó jẹ́ olórí àwọn obìnrin nínú ìjọ? That is another question. Bí ọkọ bá jẹ́ olórí àwọn ọkùnrin nínú ìjọ, ta ló yẹ kó tó jẹ́ olórí àwọn obìnrin? That is number 4. Ìgbéyàwó pàápàá nínú ìjọ Àpọ́sítélì ti Kristi, eléyìí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá Ọládélé, bàbá Ẹyẹbíọ̀kín àti wòlíì Ọládìméjì, Daniel Dúpọ̀ Olúwaníyì, Tọ́pọ̀ Olúṣẹ̀yẹ, Peter Kékeré, Ọláwùnmí Ọdẹ́dọ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ àwọn ọmọ Ọlọ́run gbogbo. Mo fẹ́ bí wọ́n léèrè gbogbo àwọn èèyàn wọn yẹn. Mo fẹ́ kí gbogbo CAC kan dá mi lóhùn eléyìí gangan ti ìjọ Àpọ́sítélì ti Kristi. Bàbá Ẹyẹbíọ̀kín ni mo dẹ̀ fẹ́ kó dáhùn eléyìí. Now, bàbá, nínú ìjọ Àpọ́sítélì ti Kristi, a máa ń gbé ìpàdé àwọn obìnrin Kristi Good Woman Meeting. Àwọn district á gbé wá sí assembly kankan, àwọn zone á gbé lọ sí district kankan, wọ́n wá parí ẹ̀ sí region àbí district àbí zone. Ní gbogbo ìgbà mo fẹ́ kí Ọládìméjì ó dáhùn béèrè torí ó wá láti Asan region. Bàbá wa Ẹyẹbíọ̀kín dẹ̀ ní olórí. Bàbá wòlíì Àlọ́ jẹ́ lára ìránṣẹ́ Ọlọ́run regional, lára zonal superintendent. Ṣé nínú ìpàdé obìnrin rere, tí Ẹyẹbíọ̀kín gbé ìpàdé obìnrin rere lọ sí zone bàbá wa Olúalọ́ ni? Tí wọ́n bá ń gbé ìpàdé obìnrin rere lọ gẹ́gẹ́ bí ìlànà ìjọ yìí, obìnrin wo ló rìsíìfù wọn lọ́dọ̀ bàbá wa Olúalọ́? Mo fẹ́ kí ohun tó yẹ kí Awokoko béèrè lọ́wọ́ wòlíì Ọládìméjì nìyẹn, tó ń sọ wípé ká máa bá pásọ Ṣẹ́gun kankan sọ. Ṣé bàbá Ẹyẹbíọ̀kín gbé pàdé gbúgbú máa lọ sí zone wòlíì Àlọ́ ni? Tó bá ń gbé lọ, obìnrin wo ló rìsíìfù wọn? Àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú CAC lágbàáyé, ṣé àwọn, torí lábẹ́ bó ti wọ́n rí, àmọye ìgbà tá ń gbé pàdé obìnrin rẹ wá sọ́dọ̀ mi,
ìyàwó mi ló dẹ̀ ń gbà ló dẹ̀ ń receive fún wọn bákan náà ìyàwó mi ló dẹ̀ ń wàásù lọ́jọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ètò tá a ṣe fún wa ìyàwó olórí yẹn ló máa wàásù kó tó di pé ìyàwó region àbí DCC àbí tóní tó máa ṣe final kìíní ìyẹn ìbéèrè tí gbogbo CAC. Finally kí n tó lọ síbi ọ̀rọ̀ mi pátápátá tí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ CAC lágbàáyé ó gbọ́ mi. Mo fẹ́ bẹ̀ bàbá ẹ̀sọ́ Ládélé àti gbogbo ẹ̀yin olórí nínú ìjọ CAC. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín rèé. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ wòlíì àlọ́ síbì kan. Ká gbé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ síbì kan àtàwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n ìyá ìyàwó wòlíì àlọ́ tí èsì ẹ̀ dìde bí màmá yẹn bá kú ẹ̀jẹ̀ rẹ̀ wà lọ́rùn yín o. Ẹ má bínú o ẹ̀jẹ̀ màmá yẹn ń bẹ lọ́rùn yín gẹ́gẹ́ bí àwòrán tán gbé káàkiri. Màmá yẹn ti dàgbà bí ò tiẹ̀ rí ọmọ ẹ̀ ẹ pé wòlíì àlọ́ kí ẹ bẹ̀ kí ọmọ rẹ̀ ó bá màmá yẹn sọ̀rọ̀ bí ọmọ yẹn ò bá dẹ̀ bá màmá yẹn sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn tí ó jẹ́ zonal superintendent kí wọ́n lọ bá màmá yẹn kí màmá yẹn má jáde sórí afẹ́fẹ́ mọ́. Bàbá yẹn bí ọ̀kẹ́ ti da sọ́ọ̀lì wọ́n ní mo pe bàbá yẹn bí ọ̀kẹ́ ní Abìjàwàrà Ògbóró Ẹlẹ́mọ̀ṣọ́. Ìdí tí mo fi pè lórúkọ ẹ̀ kì í ṣe mo fi bú ẹni tó jẹ́ wípé ó ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó nínú ìjọ Ọlọ́run àwọn olórí òdẹ̀ tó ibà sọ̀rọ̀ ẹ̀rùn àwọn olórí gbogbo dẹ̀ bá láti kọ̀rẹ́ẹ̀tì ẹ̀. There was a time tó jẹ́ pé à ń ṣe àjọ̀dún Babalọ́lá bí ọdún kejì ní ìkejì arákejì tí gbogbo àwọn olórí wa wà ń bẹ̀. Bàbá Yẹmí Ọ̀kín pẹ̀lú àwọn bàbá Olú Alọ́dẹ̀ wà ní Èkìtì gbogbo wọ́n dẹ̀ ń ṣe ìsìnkú bàbá ẹ̀. Bàbá Alọ́ìkẹ́ bàbá Alọ́ìkẹ́ pẹ̀lú foundation tó dá àjọ̀dún yẹn sílẹ̀ ní ìkejì arákejì I was there gbogbo alájọ wà ń bẹ̀. Tí èsì òdẹ ní agbára láti pe bàbá Yẹmí Ọ̀kín into meeting láti sọ́mà ẹ̀ láti sọ wípé báyìí ó rọrùn láti kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ gbogbo ẹ̀sìn tá a ṣe nínú ìjọ ẹ̀bá nínú mẹ́díà bàbá Yẹmí Ọ̀kín ló kọ̀ sí ẹ̀. Kí ló dẹ̀ fa tó fi kọ̀ sí ọ ó rí sí èsì pé kò sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀. Lóòótọ́ ìgbà tó wà ní Adó Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ rẹ́kọ̀dù olúkúlùkù nínú ìjọ yìí we know all our record. Irú àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Awokoko jẹ́ ká mọ irú ìránṣẹ́ Ọlọ́run tí Ọládìméjì jẹ́ torí ẹ̀mí náà ti ń fura tẹ́lẹ̀ pé ṣé ọmọ Ọlọ́run gidi ọmọ Mọ́sọ́rà àti ìṣẹ̀lẹ̀ lè wà lábẹ́ bàbá Yẹmí Ọ̀kín. So that is all. Ẹ̀yin bàbá àbá ẹ pé ẹ rán èèyàn lọ sọ́dọ̀ ìyá ìyàwó wòlíì àlọ́ o ẹ lọ sọ fún màmá yẹn torí màmá yẹn ò léèyàn Mọ́sọ́rà àti sọ tó bá jẹ́ tó léèyàn ni gbogbo ilé tí gbogbo ayé ń sọ ayé ẹ̀ ló máa sọ̀rọ̀ sí. Wòlíì Ànọ́kẹ́dẹ́ ti ra àwọn gbogbo wọn yẹn ó ti kó wọn màmá yẹn torí ilẹ̀ ti ń sún ohun tó ṣẹlẹ̀ sí màmá yẹn náà ṣẹlẹ̀ sí ìyá mi ní odidi ọdún kan mi ò lọ kí ìyá mi wọ́n ló síkì ó ṣe mò ń ṣe ìdówó sí mò ń ṣe ìdásọ lòun ò wọ̀ òun ò jẹ ọjọ́ tí mo débẹ̀ ẹni tán ló síkì látọdún ọ̀sẹ̀ méjì ló bá fò dìde tó lára wọn ti yá àgbà close to 90 nígbà náà màmá yẹn ọkàn rẹ̀ fẹ́ rí ọmọ ẹ̀ yàbá dẹ̀ wá rí okùn tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìjà torí aná ń bínú báyìí ó dẹ̀ ń lo agbára lórí ìdílé ìyàwó ẹ̀ ó lo bó ṣe tó lórí wọn láti sáyẹ̀ǹtì wọn so torí yẹn alómi ìníṣù pẹ̀lú ẹ̀ bọ́tí nítorí ìyá yẹn ẹ̀yin olórí ṣèèṣì ẹ pé alọ́kẹ́ bẹ́ẹ̀ bólókó lábá ti dóyàwó ẹni ikún láti kín la fi ń gbójí ẹ pé kó pe màmá yẹn ọ̀ọ́kẹ́
kó ráwọn irú àwọn bàbá ọlọ́gbọ́n yọ ká lọ bá màmá yẹn ká pẹ̀tù fún pé kó má worry if there is anything happen to his son pé kó ní sùúrù ọmọ ẹ̀ pé yóò dáa. ẹ wo orí iwú yẹn o, ẹ wo orí iwú torí ọjọ́ ìyàwó alọ́ àti bàbá wa lọ kí àwọn náà ká máa retí ọjọ́ táwọn yóò dàgbà òbí màmá yẹn. Tí màmá yẹn bá kú ẹ̀jẹ̀ ẹ wà lórí ẹ̀yin olórí CAC pàápàá bàbá Ẹyẹlé Ọ̀kín. Ìyẹn nípa ti ẹ̀yin olórí CAC àti Ẹyẹlé Ọ̀kín. Bí ẹnikẹ́ni bá wà ní ipò àgbà, bí nǹkan bá fẹ́ bàjẹ́ ẹ dìde kẹ́kọ̀ọ́ rẹ̀ tiẹ̀. Mo dárúkọ bàbá wa ní ìsìn, bàbá wa Fúnṣọ́ Àkàndé kí n tó lọ máa parí ọ̀rọ̀ mi. There was a time nígbà tọ́rẹ̀ máa ti CAC bẹ̀rẹ̀. So ní ọjọ́ kan bàbá mo kàrí kọ́ọ̀lù bàbá wa Fúnṣọ́ Àkàndé lẹ́yìn ní nǹkan bíi 5 ti lọ. Ó ní Násùrù mo wá bàbá rẹ̀ Násùrù òun rí mẹ́sẹ̀gì kan lórí mídíà ní ìsinsìnyí òun rí Muyideen Bádéjọ pé wọ́n sọ ẹ̀ máa tàwọn ọ̀rẹ́ ìsáyà àti kankan pé sẹ́mi ni mo fi rán ni àmọ́ ní rárá o mi ò mọ kankan. Ó ní ọmọ ìjọ ẹni mi ò kí n mọ̀ pé ọ̀rọ̀ ìjọ ló ń pa ìmọ̀ àtàwọn bàbá pọ̀ kì í sọ̀rọ̀ ayé o kí lọ kọ̀rẹ́ẹ̀tì ẹ̀rọ mi. Immediately mo dẹ̀ lọ rí mídíà. Ìtàpè ní àgbà nìyẹn. Bí ọmọdé bá fẹ́ lọ ṣubú àgbà kọ̀rẹ́ẹ̀tì ẹ̀. Ìtàpè ní àgbà nìyẹn. Ẹ̀gbọ́n tí bàbá yẹn ṣe. That is another one. Bàbá wa Fẹ́mi Adédèjì there was a time mo ṣe ìsọjí kan mo lọ rán aṣọ kan kúkú mọ gbogbo ohun wòlíì. Bí bàbá ṣe rí aṣọ yẹn báyìí ó kà fọwọ́ daṣọ sí mi. Násùrù aṣọ wo lélẹ̀ ṣé ta láwọ̀ àbí kankan. Mo ní ohun olúwa mo lè gbọ́ ni o. Ó ní kí lọ kọ̀rẹ́ẹ̀tì ẹ̀. Ìmílẹ̀ ni mo pe àwọn mídíà mi kí wọ́n dìbò ìtàṣọ yẹn. Bí ẹ bá rí ọmọ kan tó fẹ́ lọ wọnú ná ẹ máa torí ìdí kan àti èkejì ẹ ní pé ìgbà tí ẹ̀sìn bá bẹ̀ tán ojú gbogbo wa wá já. Àlọ́ èsì èèyàn búburú tó bá jẹ́ kó rí èèyàn torí ẹni tó jẹ́ pé bí bàbá Abíára ṣe dìde la lọ́sẹ̀ dìde bí bàbá Ẹ̀sìkáyà ṣe dìde la lọ́sẹ̀ dìde wọn ò gba bẹ́ẹ̀ nìkankan kọjá. Mo sọ̀rọ̀ láti sọ àánú orí òkè ló gbé wọn dìde àti pè. Ìrírí alọ́sẹ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ ní ìṣúná ìrírí ló wá aṣọ alọ́di torí ẹnikẹ́ni tí ò bá ti gba bẹ́ẹ̀ kọ́ kọjá ìrírí ló máa train ẹni ọ̀hún. Ìrírí ti ń train alọ́ ní ìsìn gbogbo ta ló ń sọ ṣé ẹ ogun lójú ṣé ojú ìgbẹ́ni tó lógun ohun gangan kọ́ ló ń sọ this time around. Ọ̀rọ̀ akọni nínú ìjì ló ń sọ alọ́fọ̀ọ́ra ọ̀gẹ́ ìtara ẹ̀ níbi àwa yìí tí ẹ bá kà gbọ́rọ̀ kankan lẹ́nu ẹ̀ ó ń sọ gẹ́gẹ́ bí káyé má sọ pé kí ló ti rí àkókò ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé alọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ ránṣẹ́ ní ìsìn báyìí torí kò ní ìrírí tẹ́lẹ̀ èkíní kò la ẹ̀kọ́ kọjá èkejì kò ní ìrírí ní ìsìn báyìí ẹni tó bá ti la ẹ̀kọ́ kọjá ìrírí ni yóò kọ́ lẹ́kọ̀ọ́ ìrírí ti kọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn either by good or not ìrírí ló kọ́ lọ́lẹ́kọ̀ọ́ ní ìsìn ó ṣẹ̀ṣẹ̀ lọ sí school of theology báyìí school of theology of ministry ló wà lọ́wọ́lọ́wọ́ gbogbo ohun tó ń sọ arógún lójú ojú fèkè sógun irú ìyá ìyàwó ẹ̀gbò orí iwú ẹ̀gbò dáńtí lọ tó òun lè má mà àwọn lè jẹ́ agídí àwa Èkìtì àti Oǹdó àti Ìjẹ̀ṣà agídí wa ó lè jẹ́ ọ̀la fi ń ṣe gbogbo ẹ̀ ẹ̀ríkẹ́ tó bá lọ síbẹ̀ àwọn irọ́ ló pa ẹ gbìdé ẹ̀yin bàbá wa ọlọ́gbọ́n yọ ẹ lọ pa iná yìí kì í ṣe lórí wàhálà mọ́bọ̀tẹ́ka lọ bá màmá yẹn láti bá sọ̀rọ̀ láti tù nínú màmá yẹn màmá bó bá kú ẹ̀jẹ̀ wà lórí gbogbo yín tó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe o ìyẹn nípa ti àwọn bàbá Olúwa wà pẹ̀lú yín o ẹ má bínú o wọ́n ní mo dárúkọ bàbá Àánú Òjó mi ò bàbá Àánú Òjó is a father to me. Bàbá náà tó ní ìzù pẹ̀lú mi o ìmọ̀ràn ni mo gbà o nínú gbogbo láàrin àwọn tí mo mọ̀ wípé
Ọlọ́run lè lò wọ́n fún àtúnṣe ìjọsìn bàbá Àánú Òjó is one among. Ṣùgbọ́n nígbà ibi pé ọ̀rọ̀ ìyàwó ká sọ pé àfẹ́yàwó tí Ọlọ́run bá fẹ́ gbé wọn dé ipò kan ní ṣèèṣì lọ́jọ́ ọ̀la, ibi ìyàwó yẹn làwọn kan máa dìde dúró pé ẹni tí ò níyàwó kò lè ṣe lórí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tèmi yọ ẹnu sí ní gbogbo ìgbà ní pé bí mo bá rí i pé kíní àwọn èèyàn mà lè fi bí imú ọ màá sọ̀rọ̀ pé kíní ẹ̀ ó mà kún bí ẹ̀ lé báyìí. Ìgbà tó dẹ̀ ti jẹ́ pé òun ni mo torí ẹ̀ fẹ́ torí àwọn ọmọ mi sọ pé daddy if you die because of CAC who will go to take care of us? So don't die because of CAC o. Mo ní God will take care of you. Wọ́n ní no, God is going to protect us but you are the one that are going to take care of us. Ẹ má bí wa fún ìyà jẹ o lórí ọ̀rọ̀ CAC, ẹ má kú torí CAC o. So mo bẹ̀ yín o, ìyẹn ní ti bàbá Àánú Òjó kò sí nǹkan tí bàbá Àánú Òjó Ọlọ́run ń lo bàbá Àánú Òjó fún mi púpọ̀. Ìmọ̀ye tó wá mú mi lọ bá bàbá Olúkọ̀yà àjọ́nà tó ìṣe fádà tó mi bọ́ tì kí ènìyàn wà nínú ìjọ kó lóun ò níyàwó ni mo ṣe sọ̀rọ̀. Tó bá dọjọ́ ọ̀la tó bá ní ipò kankan tó fẹ́ àpáyà ní CAC ibẹ̀ ni wọ́n á gbà tó rè ṣàjẹ́ndà sí ìyẹn ti bàbá Àánú Òjó. Eléyìí ti kí n tó lọ parí ẹ̀ ti bàbá Táíwò Òjó mo fẹ́ kí wọ́n jẹ́ kí Táíwò Òjó rí mẹ́sẹ̀gì. Nọ́mbà 1 mo rí bàbá Táíwò Òjó ó kó àwọn èèyàn lọ sí Israel this is good. Oríire ló jẹ́ kí ohun tá a rí nìsín nǹkan bí ọdún 10 sẹ́yìn bàbá Ìskáyà ni à ń rí ní irú ògo bẹ́ẹ̀ tó jẹ́ pé bàbá Abíára máa ṣèpàdé kò ní sí àyàn Ìskáyà ní gbogbo wa wà but we thank God for his life. Ṣùgbọ́n ìmọ̀ràn ni o, ẹ má bínú torí Ọlọ́run. Mo rí pé ó kó àwọn èèyàn lọ sí etí odò ní Israel Jọ́dánì. Wọ́n wá kọ síbẹ̀ pé wọ́n lọ ṣe ìrìbọmi. Ìrìbọmi tá a kọ sókè yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ sí o. Kí bàbá wa Táíwò Òjó, ìbéèrè tí mo wá béèrè, ṣé àwọn tó ti di pásítọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo rí nínú odò yẹn àwọn pásítọ̀ ṣe ìwòlíì àwọn èèyàn tó ti gba Kristi, ṣé ìrìbọmi second chance náà lọ ṣe ni àbí ìrúbọmi ti ìgbàlà àbí ìrúbọmi àdúrà àbí wọ́n kà lọ wẹ̀ lásán? Torí tó bá jẹ́ ìrúbọmi ti eléyìí àbí ìtàn lọ ṣe ṣé wọ́n á gba sàbíkètì ṣe? Torí nínú ìlànà ìjọ àpọ́sù ti Kristi báptísì kan la máa ń ṣe kì í ṣe 3 4. Èmi ò gbọ́ yẹn rí. Báptísì tán kọ síbẹ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ o, kì í ṣe pé bóyá mo ní ìkankan against bàbá o. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tún tẹ̀lé yìí wọ́n tẹ̀lé Ìskáyà àgbà kan mú pariwo gbà nítorí ìgbà tó bá tó dọjọ́ ọ̀la nìsín náà sọ pé ìlú òyìnbó ló ti lọ gbàgbára ó lọ wọ eré wọn ó gbọ́ sẹ́lẹ̀ because máa ṣọ́ra. A mọ̀ pé inú ògo ni ewu wà síjú omi ò mọ̀ fẹ́lẹ̀ kẹ́gan bàbá o ẹjọ́ torí Ọlọ́run o mo gba ìmọ̀ràn mi o wọ́n ní ìmọ̀ràn kó ṣọ́ra o ìkókó ti wà nínú àgùntàn rẹ̀ o kó ṣọ́ra o kó ṣọ́ra mi inú mi dùn sí o ẹjọ́ ó gbọ́ tì. Ìrúbọmi tán lọ ṣe yẹn ni mo báptísì yẹn ni mo wòye sí pé ṣé wọ́n kà lọ wẹ̀ ni àbí sẹ́kọ́n ìrúbọmi ṣé wọ́n á gba sàbíkètì sí àbí ìrúbọmi yẹn ẹ̀mí ní ìrúbọmi látọwọ́ ẹ̀mí máa náà kà lọ ṣe fún wa. So Olúwa yóò wà pẹ̀lú wa o. Ìyẹn ti ìrúbọmi eléyìí ohun Olúwa Ọlọ́run àwọn ọmọ ọkùnrin níwájú ẹ tó ní ayé àtọ̀. Mo rí inú ọ̀tá bàbá Táíwò Òjó, mo rí àwọn èèyàn gbé ọjà lórí wọn bẹ̀rẹ̀ sí kiri. Ọni tó ní ayé àtọ̀ sọ fún mi pé àwọn tí ń fi iṣẹ́ Olúwa ṣòwò àwọn tí ń tàkìrà ti wọnú iṣẹ́ ìránṣẹ́ ó kíyèsára o
kí a má gbàgbẹ́ lọ sí o, ẹ má bínú o, èyí ohun Olúwa ni o. Ìyẹn nípa ti bàbá tá ìwò bá tẹ̀ níná sí òkè ṣe wòlíì á sáà máa sọ tèmi fún yín o. Ìyẹn nípa ti àwọn ọmọ Ọlọ́run, nípa ti bàbá wa Táíwò Òjó. Kí n tó parí eléyìí nípa eléyìí ẹ má bínú, mo tún fẹ́ béèrè ìbéèrè kan sí kí n tó parí. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé ṣé Ọlọ́run, ìbéèrè mìíràn tí mo fẹ́ béèrè pé ṣé Ọlọ́run wa Ọlọ́run ẹ̀sìn ni àbí Ọlọ́run òtítọ́ àti òdodo? Is he our God of religion or is a God of truth and faithfulness? Ìbéèrè míì ni pé ẹ̀sìn wo gan-an ni wọ́n ń pàtìsì lọ́run, pàápàá tí Nàìjíríà fi sọ ṣọ́ọ̀ṣì di ogun yìí. Ẹlòmíín ní sí èsì yóò ṣe sọ́jú kẹ́yìn, ẹlòmíín ní mo gbàgbọ́, ẹlòmíín ní ìṣẹ̀lẹ̀ ni. Ẹ̀sìn wo gan-an ni wọ́n ṣe ní ọ̀run? Gbogbo ẹ̀yin Bible scholar, ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn, mo fọba àwọn bàbá yìí o. Ṣé mọ̀ pé tí ò bá yé èèyàn á máa béèrè. Finally, àwo kókó, ẹ gbọ́ mi o, mo fẹ́ kí tí n bá ti bá yín sọ̀rọ̀ tán kí ẹ lọ wádìí mi. Bí ẹ bá pè mí, màá dá yín lóhùn. Bí ẹ bá bi mí léèrè béèrè 10, màá fi 20 dá yín lóhùn. Mo ti sọ ṣáájú, kò sẹ́ni tí ò ní pass, kò sẹ́ni tí ò láṣìírí, kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀. Ṣùgbọ́n kò sí èyíkéyìí tí ó ti àwa yìí lójú láti sọ ní gbangba. Pátápátá nínú ìjọ ṣèṣe o, nínú ìrìnàjò ayé mo ní pass, bọ̀ nínú ìjọ ṣèṣe mi ò ní kọ̀kọ̀, mi ò dẹ̀ láṣìírí sọ́wọ́ ẹ̀dẹ̀ kankan. So àwo kókó, ẹni ẹ̀gún ni yín o, àtẹni èpè o, àtẹni òfò, àtẹni àdánù. Kí ni ìdí tí mo fi sọ, má bínú o, kí ni ìdí tí mo fi sọ ni pé iṣẹ́ tí olóyè láàyò láti ṣe, iṣẹ́ tó yẹ kí gbogbo ọmọ Ọlọ́run gbárùkù tì. Ṣùgbọ́n gbogbo ọmọ Ọlọ́run tó bá nínú dídùn ṣiṣẹ́ tó ṣe, ayé ọmọ Ọlọ́run yẹn ti bàjẹ́, ayé ẹ̀ ti wó, ẹ̀gún wà lórí ọmọ Ọlọ́run yẹn. Irú ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ yóò jìyà láyé, yóò tún jẹ lọ́run. Irú ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ kò ní í dáa fún. Mo sọ́ra àti sọ o fún àwọn ọmọ Ọlọ́run yẹn, bọ́ tí mo sọ fún wọn. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé mo gbọ́ nǹkan méjì tẹ́ ẹ sọ tó ru ọkàn mi sókè. Èèyàn 3 ló sọnù Bíbélì. Héródù sọ, Fáráò sọ, Nebukadnesari sọ, Sìnàkérùbù sọ. Àwọn tó sọnù Bíbélì bíi 4 pé ta ni Ọlọ́run ní. Ẹ sọ̀rọ̀ títí ẹni gbogbo ẹ̀yin body of Christ olórí burúkú yìí, ẹni Ọlọ́run rádaràda wo lẹ́ni ẹ̀ sìn. Èmi ò gbọ́rú ẹ̀rí lọ́jọ́ tí mo ti wà inú Bíbélì ni mo ti gbọ́rú ẹ̀rí. Sìnàkérùbù, Héródù, Fáráò àti Nebukadnesari, èmi ò gbọ́rú ẹni tó sọ bẹ́ẹ̀ rí. Bí àwọn kan bá ṣèbàjẹ́, ẹ wọ́ọ̀dì wọn. Ó fi èpè sin ọba àwọn ọba. Ọlọ́run rádaràda wo lẹ́lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin body of Christ. Àní kejì, ó ní gbogbo body of Christ. Àwọn ọmọ Ọlọ́run sì wà ní body of Christ. I'm telling you the fact. Ọlọ́run ló mọ àwọn tó sìn wọn o. Ibi tí mo fi fèpè ránṣẹ́ sí ẹ nìyẹn. Mo fi èpè yín ránṣẹ́ sí ẹ kẹ́ lè táàgì mi sí gbogbo ayé, kí àwọn èèyàn lè wọ́ọ̀dì mi, kí wọ́n lè gbé mi síta, kémi náà lè sọ tẹnu mi dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. I am telling you, mi láṣìírí pẹ̀lẹ́ nìkankan. Kẹ́ẹ̀dẹ̀ bá ẹni tó bá bẹ̀ máa sọ pé òun ní àṣírí mi dání, kẹ́ẹ̀ bá mi gbé àwòrán rẹ̀ sí i. Kájọ sọ̀rọ̀. Ẹ fún mi táì, mo ṣe tán láti wá. Bó o pè mí máa jẹ yín, torí pé
èèyàn bó bá ń ṣiṣẹ́ yìí tí ò bá fi ti ègún láti fọlọ́run gẹ́gùn ọ̀tọ̀ ni, tó o bá dẹ̀ sọ pé gbogbo bọ́dọ̀ bá tó sọ pé gbogbo ẹ̀yin tí ẹ bà iṣẹ́ Olúwa jẹ́ tó bá jẹ́ yẹn ìwà òkè bọ́tì ó dẹ̀ lè wá jẹ́ emotion ló kì í ṣe ẹ lọ tètè bí bẹ́ẹ̀ kọ́ ìràwọ̀ rẹ ti pòórá ní ọ̀run àdàbí o tí mi bá ṣe wòlíì Ọlọ́run ọjọ́ rẹ ti lọ ẹ lọ kọ́lẹ̀ I give you some time ọjọ́ rẹ ti lọ ìràwọ̀ rẹ ti rá ní ọ̀run tó tọ́ mo sọ fún yín àdàbí o tí mi bá ṣe wòlíì Ọlọ́run ọ̀gá ọ̀ ẹgbà yẹn ẹgbàgbọ́ yẹn láti máa gẹ Olúwa Ọlọ́run ọ̀gá ògo èmi ò gbọ́rú ẹ̀rí lájọ́ tó máa ti bí mi ìyẹn tí yín àwọ̀ kòkó ó sì dá kẹ́ ẹ tètè lọ ọ̀rọ̀ alọ́kọ̀ là ń sọ nìyí ẹ tètè lọ bẹ Ọlọ́run èkíní lọ tọ ìdáríjì ẹ̀ṣẹ̀ Olúwa àwọn èèyàn ti tì mí láti ṣẹ̀ ọ́ dáríjì èkejì gbogbo orí àwọn èèyàn mímọ́ tí mo ti kọlù nítorí àwọn olórí burúkú tó ń baṣẹ́ ìjẹ́ Olúwa jẹ́ kó rí wọn dáríjì mi tó bá ti ṣe méjì yẹn o mọ́ bó o bá ṣe méjì yẹn ọjọ́ rẹ ti rá lójú ọ̀run ẹ wo gbogbo ẹ wo ẹnìkan ló sọ lọ́jọ́ sí bàbá ìsáyà tẹwọ́ sílẹ̀ yìí ó lọ sí inú bẹ́ẹ̀rì ní ìṣe ó ti tó padà ẹni tí ẹ gbé mẹ́sẹ̀jì ẹ lọ́jọ́ sí ẹ lọ́gbọ́ ó ti padà tọrọ apọ́lọ́jì báyà lórí mẹ́sẹ̀jì kí ẹni tí ẹ torí ẹ gbé mẹ́sẹ̀jì ẹ lọ́jọ́ sí ó ti tọrọ apọ́lọ́jì báyà méjì mẹ́ta sí ẹ̀yin náà wá rí ó ti dá kéètètè ṣéǹjì ní tí mo fẹ́ sọ ìyẹn nìyẹn ní ti ara lọ́mọ máa fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ á máa táàdì fọ́tò ní fọ́tò ìyẹn mo mọ̀ pé ń wá owó orí mẹ́díà ó dẹ̀ wá fíwà á ní ara lọ́mọ torí anything má bàa ní ìsín part 1 part 2 part 3 èmi ò mà tí ìrònú àgbákò táwa kò ní ìsín torí mo mọ̀ pé òsì ni ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ sí ẹ wo Ọládìméjì ní ìsìn tó ń sọ̀rọ̀ sí mi ẹni tó sọ pé mo ké pè ẹ wo ìpè tó rọ́ jáde báyìí nígbà tí iná mọ alára tán tú gbogbo àṣírí ayé ẹ̀ ibi tó ti lọ gba agbára tó ṣe ẹ wo ìpè tó bẹ̀rẹ̀ sí rọ́ ní ìsìn ẹ wo bọ́lọ̀ ṣe yẹ̀yẹ́ rẹ̀ wọ́n kò sẹ́ni tó bá Ísírẹ́lì jà láyé rí tó mú jẹ orí mi Ọláwọlé Ọládìméjì ṣe gbọ́ gbogbo àṣírí ẹ̀ ṣe gbọ́ gbogbo ẹ jẹ́ káwọn èèyàn gbèsè mi jáde ṣe gbọ́ gbogbo bí ẹ ti lọ gba agbára ṣe ráyè ẹ Ọládìméjì ráyè ẹ níta irú ẹ mo ti sọ́nà tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè lọ abẹ́ bàbá ẹyẹ bí òkè mo ti mọ̀ pé wàhálà wà ẹ gbọ́ it is well tí n bá tẹ̀ fẹ́ bá yín sọ̀ tẹ́lẹ̀ Ọládìméjì mi ní bá a sẹ̀ máa pẹ̀lú gbogbo tí mo ti rí yẹn pẹ̀lú gbogbo mo ti mọ̀ ẹ́ pé bó ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ ẹ pé I love is a nice man mo mọ̀ pé o fẹ́ gbé mọ́ra lé káyè rẹ má ba bàjẹ́ ká má ba káàsìrì rẹ jáde tó tàn àbí òtàn ìwọ tó ní wọ́n ṣe pèsè bí èpè ló ń sẹ́nì sí so mo bẹ̀ gbogbo èèyàn ọmọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé ohun tó dùn mí jù ni pé ẹ bá wa bẹ̀ wòlíì àlọ́ kí ó pe ìyá ìyàwó ẹ̀ àbí kó ráwọn èèyàn lọ èèyàn mẹ́ta èèyàn mẹ́rin láàkín bá jà o láàkín tóbi jù èèyàn kì í tóbi ju ẹbí àdẹ̀ kì í tóbi ju orílẹ̀-èdè àá tóbi ju ìjọ àdẹ̀ kì í tóbi ju ìlú bẹ́ẹ̀ náà kì í tóbi ju ilé àná ni ẹjọ́ lọ síbẹ̀ kó lọ bá àwọn kó pe àwọn pápá lórí màmá yẹn ò léèyàn tó bá jẹ́ ó léèyàn ni ó yẹ kí àwọn èèyàn rẹ̀ bí kò yẹ kó come out so ẹjọ́ ẹbí alọ́kólọ́kó torí orí ewu yìí tó ṣẹlẹ̀ sí màmá yẹn ti ṣẹlẹ̀ sí èèyàn mi kan bàbá yẹn lówó ó fẹ́ ọmọ màmá yẹn àwọn wòlíì sí èsì ibẹ̀ sọ pé kò gbọ́dọ̀ kọ́ ilé fún màmá yẹn pé ó lájẹ́ ni kò gbọ́dọ̀ lọ ayé táwọn wòlíì sí èsì bàjẹ́ pọ̀ ó tọ́ mi sọ fún yín o ọtí tí mo lọ bá ẹ̀gbọ́n mi yẹn pé màmá yìí ò lájẹ́ ọdún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ó yẹ ká ti kọ́lé fún màmá yẹn ní 15 years ago ọdún tá ṣẹ̀ wá kọ́lé yẹn ọdún tá ń parí ẹ̀ tán báyìí ó bí màmá yẹn ṣe pé ẹ kọ́lé fún mi láyé bó ṣe wọnú ilé yẹn gánlẹ́ odò oṣù 5 ni màmá yẹn kú and màmá yẹn rìkọ́ọ̀dù ọ̀rọ̀ wọn ò jẹ́ àsọtẹ́
wòlíì ṣèèṣì bó tilẹ̀ dọ́dọ̀ ọba àwọn sọ pé ìyá rẹ̀ má lọ ọ̀dọ̀ ẹ̀ àjẹ́ ni gbogbo yẹn náà mo ti bá wọn ṣe bẹ́ẹ̀ lé o but I reverse and I repent. Tí àwọn èèyàn yẹn bá lájẹ̀ tá a bá lókùnkùn sí àwọn náà ló ṣàbí wa àwọn náà ló dẹ̀ tó wá dàgbà. Why cutting off our fast? Oh God. Ẹ̀yin olórí wa ní CAC ní tí mo fẹ́ bá yín sọ nìyẹn o gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní tí mo fẹ́ bá yín sọ ni ara lọ́mọ Dúpẹ́ Olúwaníyì ẹ fi mí lọ́rùn lẹ́ o Ọládìméjì ẹ fi mí lọ́rùn lẹ́ torí pé ìgbẹ̀yìn gbogbo tẹ́ ẹ ṣe sí mi ó léwu fún yín ó tọ́ mo sọ fún yín ara lọ́mọ tètè lọ yí padà gbogbo yẹn lọ yí ẹ má torí ebi ẹ wọ Ọládìméjì ní àṣẹṣe náà kọ́ ṣọ́ọ̀ṣì gbélé lọ́wọ́ àṣẹ mo ti sọ náà tó bá ti wá ṣe á ní òun bí sí máa ní ṣé wọ́n gan lè skáyà ní ṣé wọ́n ní Táíwò Òjó irọ́ dẹ̀ ní gbogbo irọ́ ti pọ̀ jù Ọlọ́run wá ṣẹ̀sìn ẹ̀ ní ìsìn Olúwa adúpẹ́ lọ́wọ́ rẹ ọba àwọn ọba fún gbogbo àǹfààní àwọn ọmọ Ọlọ́run tó jẹ́ kí mẹ́sẹ̀jì dọ́dọ̀ àwọn olórí wa àtàwọn ọmọ Ọlọ́run Olúwa gba ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ìwà gbogbo bí tí àwọn tẹlifíṣọ̀n program tó gbé mẹ́sẹ̀jì lórí wọn gba ọpẹ́ wa bàbá dẹ̀ rí gbogbo àwọn ibi tá a ti sọ̀rọ̀ náà tẹ̀sẹ̀ ti wọ̀ Olúwa dáríjì wa torí ènìyàn ni wá dáríjì wa gbogbo àwọn èèyàn wọ̀nyí náà pàápàá Olúwa dá gbogbo wa padà sínú rẹ ire ló gbélé wa lọ́wọ́ ọ̀rọ̀ ìjọba ló gbélé wa lọ́wọ́ èso ti gbé mẹ́díà lé wa lọ́wọ́ ní èso Olúwa gbà wá ogun mẹ́díà má jọ borí wa ayé fẹ́ rí mi Olúwa má jọ borí wa ràn wá lọ́wọ́ mo tún fi àkókò yìí pé gbogbo àwọn ọmọ Ọlọ́run à ń lọ sínú program báyìí láàrin wákàtí kan sí ní ọjọ́ 12 oṣù kẹfà tá a fẹ́ wọ̀ ní òru yìí ní ọjọ́ 11 làwọn èèyàn ti máa dé ní nọ́mbà 4 Godgrey Estate Asumolowo Yakoyo bus stop Mòwe Ògùnṣe ní ìpàdé àìkan lọ́dún Olúwa gbèjà abiyamọ mo gbàdúrà kókó dọjọ́ yẹn a fẹ́ àkọlé tọdún sọ pé ọmọ mi ò ní kú ẹ jẹ́ kí gbogbo wa pàdé mo dẹ̀ bẹ̀ àwọn bàbá nínú ṣèṣì ẹ pé bàbá yẹ bí Ọ̀kín àti gbogbo ẹ̀yin olórí ẹ máa correct wa mọ́ ẹ má jẹ́ ká bàjẹ́ ọmọdé ni wá kó ọmọdé ìmọ̀ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ má torí ìdí kan tèkejì ẹ máa correct wa mo rántí ẹnìkan nínú ẹ̀dà lọ́dọ̀ bàbá yẹn wá pásọ̀ kan náà ó ṣègbéyàwó fún ọmọ ẹ̀ kó gba ìlànà ìjọ bàbá yẹn wá suspend yẹ olùdókòwò tí a tó lè rí àwọn bàbá kan nínú ìjọ wọn suspend yẹ èkó pásítọ̀ ìgbéyàwó ọmọ ẹ̀ ló ṣe òkè ṣe tọ́ ọmọ ẹlòmíràn mo rántí ẹ̀dà kan náà níyàwó méjì ẹ̀dà yẹn níyàwó méjì bàbá yẹn wá ó ní bá ṣàdówó bàbá yẹn wá àgbà kankan sọ́ di ẹ̀dà kò dàgbà kó jẹ oúnjẹ ara Olúwa ó bínú ni wọn ní ò lè jọ ẹ lọ bèrè tí mo sọ ẹ pé pásọ mọ kẹbèrè ẹ lọ bèrè àwọn kan yìí kò pọsibú Olúwa irú ẹ̀mí tó wà nínú àwọn bàbá tó correct Olúwa bá wa ran sínú bàbá ẹsọ ládélé kó lè correct gbogbo rọbìsì wọ̀nyí kó correct ẹ bá wa jẹ́ kí irú ẹ̀mí gbogbo ẹni tẹ́lẹ̀ sọ pé mo pé bàbá Ayọ̀dé Ọ̀kín ní orúkọ kankan àdàbí tẹ́yìn náà ọba pé bàbá Ọbásanjọ́ ní ẹbọra òwúrí o àdàbí tẹ́ ẹ bá pe Tinubu ní Jagaban rí o tẹ́ ẹ bá ti pe Tinubu ní Jagaban rí Ọládìméjì wòlé Ọládìméjì Daniel Aralọmọ tẹ́ ẹ bá ti pe Tinubu ní Jagaban rí tẹ́ ẹ dẹ̀ pọ̀ Ọbásanjọ́ ní ẹbọra òwúrí ní bọ́ọ̀nù ogun rẹ o lágbára ẹni tó láyé àtọ̀run